Africa Content TV. Àbò ń pè lọ́rùn sálàyé oníkálukú. Lóṣìṣì
òun náà láti òun tàtẹ́ ní tẹ̀tẹ̀ gbogbo àbúrò ìwà ìṣàlẹ̀ ní òbí ìlú bó ti ó dẹ́rẹ́ ló bá ṣe tó dá sí má bẹ̀ ṣe pa. Àlàkọ́kọ́ nìkan bá ṣe tó dá sí gbọ́dọ̀ nìkan ó sì bá ṣe fẹ́ ṣe fẹ́ òun aṣọ rárá. Ìràwọ̀ tó bá ṣe tó dá sí má bẹ̀ ṣe pa. Láti wọ́n bá ṣe tó dá sí má bẹ̀ nìkan ó sì bá ṣe fẹ́ ṣe fẹ́ òun aṣọ rárá. Tó bá kọ́ ní bá ṣe tó dá sí má bẹ̀ yàwó. Ìyàwó bá ṣe tó dá sí má bẹ̀ pọ́gbọ́n. Ọmọ ọlọ́dọ̀ ṣe ń jẹ́ òdà sí lọ́dún bàbá. Nígbàtà bá ṣe ń jẹ́ òdà sí lọ́dún bàbá. Ìlàwọ̀ ló bá ṣe ń jẹ́ òdà sí lọ́dún bàbá. Káyìká bá ṣe ń jẹ́ òdà sí lọ́dún bàbá. Kò sí bá ṣe fẹ́ sí. Ọlọ́dún sí ìpàkẹ́yẹ́dọ̀ alábẹ́kọ̀ọ́ni. Ṣẹ̀fẹ̀rẹ̀ ọmọdéyẹ ní ìlànà ìṣẹ̀fẹ̀. Lọ́dún ìjọba ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù lẹ́sìn náà wà jẹ́ náà wà ẹsẹ̀ sùúrù. Òun alátẹ̀rí, òun tàtẹ̀rí, àbẹ̀ ìgbẹ̀rẹ̀ òṣàlà lọ́wọ́ ìgbà lọ́tún ní tí. Ọjọ́ wà látẹ̀rí, òun tàtẹ̀rí, òun alátẹ̀rí, òun tàtẹ̀rí. Bí sí ìmọ̀kùnrin mẹ́ta ọ̀pọ̀ ìyàwó ló ń ṣojúṣe nínú ilé ìlú gbogbo. Mi ò gbọ́ pé ìbátan fún ìgbàlódé ìjọ mi. Mo lè kọ́ ní tó kú sí ní iṣẹ́ mi ò bá lọ́nà. Àgbàgbà tó ní ọ̀gbọ̀n tó tún lẹ́yìn. Eléyìí tó gbé sí mọ́mí tó ní kó ṣe pẹ̀lú kárẹ̀. Èyí tí mo yá ní ìfọ̀mọ́ ìlú àwọn àgbẹ̀láwọ̀ ìwé tó lè fún mi lọ́wọ́. Ẹja lọ jókòó, ìyọ́lé ló fẹ́ tó. Ganga.